lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Àṣàkẹ́ gba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ látọwọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó sì ti fi ọ̀rọ̀ náà tó ẹ̀gbọ́n rẹ̀ létí ṣùgbọ́n tí ó kọ̀ jálẹ̀. Àṣàkẹ́ gbéra lọ sọ́dọ̀ àwọn òbí ọmọ bùrí owó láti dákun darapọ̀ mọ́ òun láti bẹ ẹ̀gbọ́n rẹ̀ yìí gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tí àwọn òbí ọmọ bùrí owó jẹ́. Wọ́n gbọ́ sí Àṣàkẹ́ lẹ́nu tí wọ́n sì bá dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjírẹ̀bẹ̀ èyí tí wọ́n ti ṣe kò yí ìpinnu rẹ̀ padà lórí ọ̀rọ̀ náà. Kí ni ká ti ṣe èyí sí? Àṣàkẹ́ jẹ́ ọmọ tó kúndùn ẹ̀kọ́ ìwé tí kò sì lè fi àyè sílẹ̀ fún ohunkóhun láti dí ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́. Ó tiraka láti kàn sí àbúrò bàbá rẹ̀ kan tí ó sì ṣe àlàyé ohun gbogbo tí ó ń lọ fún un. Àbúrò bàbá rẹ̀ yìí ni ọ̀pọ̀ mọ̀ sí Dáìró ọlọ́dà nítorí iṣẹ́ ọ̀dà ló yàn láàyò láti máa ṣe. Dáìró kò fi gbígbọ́ ṣe aláìgbọ́ tí òun náà sì tún kàn sí àwọn ẹbí ìyókù lórí ọ̀rọ̀ náà. Ní kòpẹ́kòpẹ́ sí àkókò yìí náà ni wọ́n tún pe ìpàdé mọ̀lẹ́bí ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ Àṣàkẹ́. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò wọ́n mọrírì ẹ̀gbọ́n rẹ̀ yìí ṣùgbọ́n tí wọn kò fara mọ́ iṣẹ́ ọwọ́ èyí tí wọ́n ní kí Àṣàkẹ́ lọ kọ́ ní àkókò yìí. Nínú ìpàdé náà ni wọ́n ti jọ fi ẹnu kò wípé kí Àṣàkẹ́ máa gbé lọ́dọ̀ àbúrò bàbá rẹ̀ yìí ìyẹn Dáìró ọlọ́dà. Dáìró jẹ́ ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì. Ó ti ní ìyàwó pẹ̀lú àwọn ọmọkùnrin méjì tí ọjọ́ orí wọn jẹ́ ọmọ ọdún 6 àti ọmọ ọdún 4. Wọ́n gbé ní ìlú kan tí kò fi bẹ́ẹ̀ tóbi ṣùgbọ́n tí àwọn ènìyàn pọ̀ sí dáadáa. Lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì tí Àṣàkẹ́ lò lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin yìí, ó darapọ̀ mọ́ ìdílé Dáìró fún ìgbésí ayé tuntun. Ṣé ìgbésí ayé tuntun ní tòótọ́? Ètò ń lọ ní sẹpẹ́ fún Àṣàkẹ́ láti lọ gba ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga. Ní ọjọ́ kan, ìyàwó Dáìró àti àwọn ọmọ rẹ̀ méjèèjì yìí wọn ò sí nílé. Wọ́n rin ìrìn àjò ọlọ́jọ́ mẹ́ta lọ sí ìlú òkèèrè fún ayẹyẹ ìsìnkú kan. Àṣàkẹ́ àti Dáìró ni wọ́n wà nílé fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Kàyéfì ló jẹ́ fún Àṣàkẹ́ ní ọjọ́ tí ẹ̀gbọ́n rẹ̀ dẹnu kọ́ láti máa bá a ṣe wọléwọ̀de ìfẹ́. Irú orin wo là ń kọ sí gbẹ̀du? Àṣàkẹ́ ronú ọ̀rọ̀ náà títí tí kò tilẹ̀ fi àyè sílẹ̀ láti fojú ba oorun ẹ̀wẹ̀. Ní ọjọ́ kejì tí Dáìró sọ ọ̀rọ̀ yìí náà ni ó gbìyànjú láti bá Àṣàkẹ́ ṣe ìfẹ́kùfẹ́ lọ́nà àìtọ́ ṣùgbọ́n tí orí kó Àṣàkẹ́ yọ. Kò tún sí ìfọ̀kànbalẹ̀ mọ́ fún Àṣàkẹ́ nínú ilé Dáìró. Ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ẹni tó sáré kẹ̀kẹ́ kọlu ọkọ̀ akérò. Ìkóríta kò yé mi mọ́ ni Àṣàkẹ́ tún wà báyìí. Ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí i. Ìṣó rèé kò ṣe pọ́nlá, iyọ̀ rèé kò ṣe tú dànù.